Ẹ káàbọ̀ sórí ìkànnì wa. Ẹ wo fídíò tó ṣó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ̀. A máa play fún yín. Pẹ́pẹ́yẹ pọmọ ẹni ló máa jáde sọ tó tú pẹ́ẹ́pẹ́rẹ́ àṣírí. Àwọn àṣírí tẹ́ pé tẹ́yìn tó bá gbọ́ lẹ máa ṣe àwọn àṣírí tẹ́ pé àwọn àṣírí àgbọ̀ yanu. Ẹ wo láìfọ̀ pa pọ̀lọ̀pọ̀lọpọ̀ yìí. Tó bá yẹ kí ìgbà àkọ́kọ́ rẹ tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́yìn. Ẹ bá subscribe, kí like, comment, kẹ́ share, ẹ lè máa jẹ àǹfààní content nígbàkúgbà lóòrèkóòrè tá a bá fi léta ẹ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti òye. Gẹ́gẹ́ bí mo sọ pé fídíò wọn àlẹ́ tá a máa play fún yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ evidence tá a kó wá. Fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ kó. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fò kiri wọ́n pásítọ̀ yẹn súnmọ́ gbogbo ẹ̀yin pásítọ̀ olórí ibú, gbogbo ẹ̀yin pásítọ̀ tí Ọlọ́run ò ní fire fún, tó jẹ́ pé ọmọ yín gan máa ṣe àgbákò nǹkan tí Yẹ́misí kò lọ́dọ̀ Olu Alo. Gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ bọ́ síta pátápátápátá tẹ́ ẹ defend nǹkan tẹ́ ẹ mọ̀, àwọn ọmọ yín máa ṣe àgbákò nǹkan tí Yẹ́misí kò lọ́dọ̀ Olu Alo. Nǹkan tí ojú Yẹ́misí rí nínú ìgbésí ayé ẹ̀ nínú ìwọ̀nba ọjọ́ tó bí sáyé tó rí lọ́wọ́ Olu Alo, àwọn ọmọ yín máa korú ẹ̀ ní kọ̀ọ̀kan. Gbogbo yín pátápátá ni o, gbogbo yín tẹ́ ẹ mọ̀ òtítọ́, tẹ́ ẹ bọ́ síta, tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí defend nǹkan tí ò yẹ kẹ́ ẹ defend, gbogbo yín lẹ máa ṣàbùkù, lọ́mọ yín máa kó ó máa korú ẹ o. Kò ṣèpò ẹ mọ̀ pé Olu Alo dáa, bí Olu Alo ṣe dáa yẹn ni àwọn ọmọ yín máa kó irú Olu Alo ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan. Gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ bọ́ síta tó jẹ́ pé tẹ́ pera yín ní òjíṣẹ́ Ọlọ́run, tẹ́ ẹ jẹ́ òjíṣẹ́ èṣù, tí ó yẹ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ wá solution, tẹ́ wá jókòó tẹ́ wá bá Olu Alo ṣe damage control. Gbogbo ọmọ yín pátápátá ló máa kó àgbákò irú Olu Alo lágbára Ọlọ́run. Ẹ̀yin ọmọ Nàìjíríà, mo wà ní France, kò dẹ̀ sí nǹkan méjì tí mo wá ṣe ní France. I told you that I'm going to investigate. Mo dẹ̀ wá torí kéèsì yìí ni, mi ò bí nǹkan mi méjì wá. Inú hòtẹ́ẹ̀lì mo ti ṣe 5 million, mo ti padà wá inú hòtẹ́ẹ̀lì mo padà sí. I did the same thing yesterday, but mo jókòó mo wò pé kí là ń gbé nílé ayé yìí náà. Olu Alo nǹkan tó wà nílẹ̀ kí o. Olu Alo mo ti débí, ìjẹ́ ìwọ mọ bí tí Ìyábọ̀ Òbé wà? Olu Alo ṣó mọ bí tí ìyàwó ẹ wà? Àwọn pásítọ̀ tó ń tọ̀ yín tó ń pera wọn ní pásítọ̀ tó kì í ṣe pásítọ̀, tó jẹ́ wọ́n lè parọ́ kí òkú kó jí dìde. Ṣé Olu Alo mọ bí tí ìyàwó ẹ wà? Nǹkan tí mò ń béèrè lọ́wọ́ ẹ nìyẹn. Olu Alo ṣó mọ bí tí ìyàwó ẹ wà? Níbo làwọn ó mọ bí tí àwọn ọmọ ẹ wà? Ó gbé ọmọ ọlọ́mọ wá sí ìlú òyìnbó, ó wá fi jìyà. Àwọn ẹgbẹ́ tó wà Nàìjíríà wọ́n bẹ́ta ẹ̀. Ọkọ tó ń fly first class kiri, ọkọ tó ń pín mọ́tò káàkiri. Ẹ̀yin abiyamọ ẹ máa gba àdúrà, kẹ́ má bàa tú àdúrà gbà. Ẹ gbàdúrà fáwọn ọmọ yín. Ọkọ tó ń pín mọ́tò fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ọkọ tó ní owó, general overseer. Tẹ́ bá rí àwọn ọmọ ẹ̀, tẹ́ bá rí ìyàwó ẹ̀, Olu Alo ojú gbà mí ti fún ẹ. Mo ń béèrè lọ́wọ́ ẹ nísìnyí, mo ní ìjọwọ́ ọmọ bí tí àwọn ìyàwó ẹ̀ àtọ̀ àwọn ọmọ ẹ̀ wà. Ọdún mélòó ni ìyàwó ẹ̀ ti sá kúrò? Ẹ bá béèrè lọ́wọ́ ẹ̀ kí nìdí tí ìyàwó Olu Alo fi sí nílé tí Olu Alo rà, because ó ra ilé míì náà sí, ó ra ilé míì sí Italy yìí by proxy. Ṣé rí, mo sọ pé because I begin to wonder. Initially I thought kíní yìí ò possible now. Àwọn general overseer òfò àwọn general overseer tí àwọn ọmọ èèyàn gbọ́dọ̀ pàdé. Ẹ máa gba àdúrà, ẹ di ẹran yín méje mú, ẹ̀yin abiyamọ ẹ gba àdúrà. Nǹkan tí Yẹ́misí rí ní ọwọ́ Olu Alo, ìrìn àjò Yẹ́misí, nǹkan tí Yẹ́misí kò ní Olu Alo, ọmọ yín ò gbọ́dọ̀ rí. Ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n lọ́mọ tó máa kó. Ẹ máa gba àdúrà kí èèyàn dẹ̀ kí ènìyàn mọ́lẹ̀ báyìí.
kí ayé ẹ̀ dẹ̀ wà ní dáadáa kó dẹ̀ sọ di rádaràda. Ǹjẹ́ Olu Alo sọ fún gbogbo àwọn èèyàn nǹkan tí ìyàwó òun là kọjá? Kí ni ìdí ẹ̀ tí ìyàwó ẹ̀ fi ń tó fi di pé ìyàwó tó mú wá sí France ò rí mọ́? Ìwọ ló gbé ìyàwó wá sí France. Kí ni condition tó fi dá dúró? Ọ̀rọ̀ á loud gan-an. Ìyàwó tó gbé wá sí France. Ìyàwó tó gbé wá sí France, kí ni ìdí ẹ̀ tí ó fi mọ bí tí ìyàwó ẹ̀ wà mọ́? Kí ló ṣẹlẹ̀? Ipò wo ló fi ìyàwó ẹ̀ sí? Mo tún ní ẹ tún gba àdúrà. Kẹ́ má bàa ṣe àdúrà gbà. Mo sọ gbogbo ẹ̀yin tẹ́ ní ìyàwó ẹ̀ wà, tẹ́ ní ìyàwó ẹ̀ wà òkè irú àwọn ayé ní gíga. Ọmọ ẹ̀ máa kó nǹkan tí ìyàwó tí Yẹ́mi sí kò ní ọwọ́ Olu Alo. That girl is going through a lot. Olu Alo. Ìkúlẹ̀ bí abiyamọ. Ẹ mọ iye ọdún tí obìnrin ti ń là kàkà tó ti ń jìyà. Ìyàwó general overseer. Àwọn Chelsea kìkan ó dà pé ó gbádùn jù ìyàwó lọ. Olu Alo àbá. Instead kó o ṣe normal. Ó wá ń sá kiri. Ó wá ní Olúwa sọ pé kó má jà fún ẹ. Bó Olúwa lè sọ fún ẹ kó má pín lẹ́tà òfò kiri. Bó Olúwa sọ fún ẹ, Ọlọ́run òfò tó ń sìn, ó ní kó má pín lẹ́tà òfò kiri. Ẹ dẹ̀ pera yín lójíṣẹ́ Ọlọ́run. Ṣèbọn ní ẹni bá sin lọ́hun, ẹ máa serve God in truth and in spirit. And òpònú kan wá sórí platform mi lẹ́nu. Ó ní Olu Alo is among the true man of God in Nigeria. Tí Olu Alo bá jẹ́ the true man of God, Olúwo ṣé o. All glory be to God. Ọlọ́run nìkan ṣe ló mọ ẹni tó ń sìn òun. Ẹ̀ẹ́dẹ̀ tí ara èèyàn kẹ́ ẹ sìn lọ́hùn. Ẹ ti ara èèyàn kẹ́ ẹ sìn lọ́hùn náà. Ẹ ti ara ènìyàn, ìwọ ò ṣe wá ti ara ènìyàn kò sìn lọ́hùn. Ẹ̀yin èèyàn mi, mo rí o, etí mi kún. Mo rí odidi ìyàwó general overseer yìí. Nǹkan bẹ́ o. Nǹkan mẹ́wàá ń ṣẹlẹ̀ ní èèyàn mi. Èmi ń challenge Olu Alo kó jáde. Ìjọ mọ bí tí ìyàwó àtọmọ ẹ̀ wà. Ọwọ́ èmi àti ẹ̀ kọ wọ́n bí o. Ìjọ mọ bí tí ìyàwó àtọmọ ẹ̀ wà. Wọ́n wọ lórí láìní kó lọ mú ìyàwó wá. Ìwọ ló gbé ìyàwó gbá lọ́mọ kúrò ní Nàìjíríà láti 2016. Irú àdúrà wo ló ní kó jẹ? Olu Alo, irú àdúrà wo ló ní kí ìyàwó ẹ jẹ? Ìwọ ló gbé ọmọ ọlọ́mọ, ó gbé wá láti wá better life ẹ ní whereas wá fi lóyìnbó tó gbé ọmọbìnrin yẹn wá fi ba ayé ẹ jẹ́ ni. Are you calling me? Don't call me, please. You see me online, you are calling me, please. Wait. Ó wá better kí Ìyábọ̀ máa gbé ní Nàìjíríà than ipò tó wà nísìn. Ṣé o wá tún ayé ẹ̀ ṣe nísìn ni àbúbá ayé ẹ̀ jẹ́? Mo ní ṣé o tún ayé ẹ̀ ṣe ni àbúbá ayé ẹ̀ jẹ́? Ǹjẹ́ Ìyábọ̀ lè dúró láàárín àwọn ẹgbẹ́ a whole graduate? Ǹjẹ́ Ìyábọ̀ lè dúró lẹ́ni láàárín àwọn ẹgbẹ́ àwọn graduate ẹgbẹ́? Ǹjẹ́ ṣé ó lè dúró? Nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ní France, ta ló interpret fún ẹ? Ìyábọ̀ mà ló interpret fún ẹ. Tó bá ti sọ ní Yorùbá, bá ẹ gbé ní English. Kí ni ọmọ Ọlọ́run ṣe fún yín? Ayé mà níkà o. Ayé níkà o.
ṣe rí ìdí religion ẹ ti bà yé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ o bó kò dùn mí nígbà tẹ́ ń ṣe fún ìyàwó àtàwọn ọmọ tẹ́ bí bọ̀ Olu Alo kí ni àǹfààní gbogbo owó eré tó ń sáì tí àwọn ọmọ ẹ̀ ń sọ́fà báyìí ẹjọ́ kí ni ìdí ẹ̀ tí ẹ̀dá fi oralé sí France oralé sí Italy ẹjọ́ kí ni ìdí ẹ̀ tó fi ń ralé ẹjọ́ kí ni ìdí ẹ̀ téèyàn fi ń ṣiṣẹ́ èmi ọmọ àlè ni ìrandíran àti ìyálàyà ẹ àti bàbá ńlá bàbá ẹ àti Olu Alo fún ara ẹ tó rán yín wá kò dẹ̀ ní dáa fún yín tó bá dáa fún yín alálẹ̀ òní jẹ́ ó sunwọ̀n fún yín àdàbí tó bá jẹ́ pé irọ́ ni mo pa kò tí ò bá ti jẹ́ irọ́ ni wà bí ìwọ ṣe wá sórí pláfọ́ọ̀mù tó kọ̀kọ́ púpọ̀ lẹ́ni ọmọ inú ẹ àti tí dé ìran kẹwàá ó máa kó àgbákò tí Yẹ́misí kò lọ́wọ́ Olu Alo ọmọ ẹ máa kó ẹranko ilé ẹ máa kó bó o dẹ̀ ṣe wáṣọ kọ̀kọ́ síbẹ̀ yẹn tó bá ti jẹ́ pé irọ́ ni mo pa yes a rí bẹ́ẹ̀ fún mi but tí ò bá ti jẹ́ pé irọ́ ni mo pa ẹ ò ní rórí ire ṣe ọwọ́ tó fi kọ̀ nǹkan bí ò ní fi ṣòrí ò ní fi ṣe nǹkan dáadáa mọ́ ayé ẹ máa bàjẹ́ ni ayé tiẹ̀ náà máa bàjẹ́ ní òde ní jèrè àwọn ọmọ tó bí olémi ọmọ àlè ìyá ẹ ọmọ àlè bàbá ẹ ọmọ àlè àwọn ìrandíran ẹ ọmọ àlè kò dẹ̀ ní dá fún yín ẹ̀yin olórí burúkú ẹ̀yin máa ṣàǹfààní tẹ̀lé àwọn olórí burúkú tẹ̀ pè ní pásítọ̀ àgbákò tí Yẹ́misí kò lọ́wọ́ Olu Alo ẹ̀yin náà á kó tọmọtọmọ ẹ̀yin gbogbo ẹ̀yin pásítọ̀ olórí burúkú tẹ̀ bọ́ síta tẹ̀ ń parọ́ tẹ̀ mọ nǹkan kan yẹn tẹ̀ ń parọ́ tẹ̀ ń dìfẹ́ǹdì irọ́ yẹn Ọlọ́run ò ní fire fún yín iṣẹ́ ìránṣẹ́ yín máa di òkú ni ṣe rí ìgbésí ayé bí ẹgbẹ́ ṣe ṣe ayé Yẹ́misí ni ayé tí yín náà máa bàjẹ́ ẹ̀yin ìkà wọ̀nyí ẹ̀yin náà dé ń gbàdúrà kẹ́ ẹ máa jèrè ọmọ ẹ lè rí èrè jẹ tẹ́ bá kójọ láàárọ̀ máa dàrú lálẹ́ ẹ̀yin olórí burúkú dédé olémi ọmọ àlè èmi ò ní bá èèyàn kankan sí nídìíyàbò sí mi ò dẹ̀ ní bá èèyàn kankan parọ́ mọ́ ẹ̀dá àlàyé kan because mo mọ̀ pé gbogbo nǹkan tí a bá ṣe pátápátá ló lẹ́yìn èmi Maureen mi ò ní bá yín lọ́wọ́ sí ẹ̀yin olórí burúkú ẹ̀yin rádaràda ẹ̀yin jẹ́ pé ráyín pásọ̀ tí ẹ̀yin jèrè tẹ́ ẹ máa ṣòfò dànù yìí tó jẹ́ pé orí burúkú lẹ máa ṣe ní kọ̀ọ̀kan ẹ̀yin pásítọ̀ olórí ibú ṣé pásítọ̀ lẹ́yìn wọ̀nyí ọmọ tún sọ yìí mo ní bí Olu Alo ṣe ayé Yẹ́misí ni ayé ìkọ̀kọ́nú àwọn yín máa di bẹ́ẹ̀ àgbákò tí Yẹ́misí ṣe tó fi pàdé Olu Alo àwọn ọmọ yín á pàdé àgbákò bẹ́ẹ̀ ẹ̀yin ìkà wọ̀nyí mo béèrè ṣé ojú Alo mọ bí tíyàwó ẹ̀ wà ní Olu Alo kí ló dé ẹ pèrè ní general overseer tíyàwó ń jìyà tọmọ ń jìyà ẹ̀yin ìkà ènìyàn yìí ẹ wá rò pé mo sọ fún yín pé mi máa investigate mo dẹ̀ ti wá mo dẹ̀ máa tú gbogbo nǹkan tó ń bò pátápátá bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yìí láti 2016 di sin ṣòmọ bí ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ ṣòmọ pé èní ọmọ ọjọ́ èní ìjẹ́ Olu Alo ọmọ ọjọ́ èní ìjẹ́ on the 16 yìí ọmọ ọjọ́ tó jẹ́ nínú ìgbésí ayé family ẹ̀ ní France mi ó yé mi because mi ò fẹ́ kó ẹni mi fẹ́ fi ẹnu bàbá àti ìyá àtàwọn ẹbí ẹ̀ máa wá blọọkì ẹ̀ ń sìn bàbá ẹ o ìyá ẹ o àtàwọn ẹbí ẹ lórí burúkú Ọlọ́run ò dẹ̀ ní fire fún ẹ àgbákò ló máa ṣe tí mo bá parọ́ tí mo bá parọ́ orí burúkú ló máa ṣe tí wọ́n bá pín oríire láyé kò ní kàn ẹ́ mi tẹ̀ ní wá mi ní wá gbé ẹ lọ bàbá ìyá ẹ àti Olu Alo àti gbogbo àwọn tó ń sin ẹ dẹ̀ ní ṣoríire orí burúkú ni gbogbo yín máa ṣe iṣẹ́ ìránṣẹ́ òfò tẹ́lẹ̀ gbé dání ó máa dòkú mọ́ gbogbo yín lọ́wọ́ ẹ̀yin olórí burúkú ṣiṣẹ́ ọwọ́ yín ò mọ̀ yìí àwọn tó bẹ̀rù yín ni wọ́n bẹ̀ àwọn tó bẹ̀rù yín ni mo challenge yín àwọn tó bẹ̀rù yín ni wọ́n bẹ̀ ò bẹ̀rù mo ní lágbára kọ̀ọ̀kan agbára òfò gbogbo àwọn tó ń sákiri tó lẹ̀ lóògùn ògùn orí burúkú ò lẹ̀ ẹ̀dọ́ wò kẹ́kú dànù ẹ̀dọ́ agbára yín náà wò kẹ́kú dànù ẹ̀yin orí burúkú dédé
ẹ̀yin olórí burúkú de mo ní ẹ̀dùn agbára yín náà àwọn tó ń bẹ̀rù yín ni gbogbo àwọn tó ń sákiri ní France tó ń bẹ̀rù pé mo ní kò lè ṣe nǹkan kan agbára ẹ̀ ti domi iṣẹ́ wọn ti bàjẹ́ iṣẹ́ wọn ti bàjẹ́ wọ́n wá sí òní bàbá ẹ̀ mo ní bàbá ẹ̀ ìyá àti Olú Alo tó rán ẹ wá ẹ òfò lẹ máa ṣe bí omi ẹ̀fọ́ kò dẹ̀ ní dá fún yín ṣé mi wá èmi rán yín ni mi rán yín èmi ò rán yín ṣé mi rí yín ẹ̀yin olórí ibú agbára ọ̀wọ̀ tẹ kó darí tí ò wúlò fún yín tẹ fi ń ṣèkà yóò dùn jọ lójú ẹni tó lè ṣayé ìyàwó àtọmọ ẹ̀ báyìí ta lè yàn Ọlọ́run gan pàápàá ta ni èèyàn Ọlọ́run Olú Alo ó ní ìdá tí sá pamọ́ sí Canada ṣe bí ọkùnrin bọ̀ padà sí Nàìjíríà ó ní ìdá tí sá pamọ́ sí Canada ó ti parí crusade òfò tó ló lọ ṣe padà sí Nàìjíríà èmi sọ fún yín pé tó bá ti jẹ́ pé dáadáa ni Olú Alo mìíní fún Ìyábọ̀ tó fi gbé lọ France dáadáa máa bá yín tọmọtọmọ bó ṣe lé ayé ẹ̀ ibi tẹ́ ẹ ti máa mọ̀ pé wèrè ní gbogbo àwọn pípù yìí Olú Alo nígbà tí ìyàwó ẹ̀ ní áńgà náà ṣe bó lóun gbàdúrà fún yàn gbà tá ìyàwó ní àrùn ọpọlọ àdúrà yóò ṣiṣẹ́ nígbà yẹn ẹ̀yin èèyàn ẹ ti sọnù ṣé àdúrà tí yín ò ṣiṣẹ́ àdúrà ẹ yìí kò gba ìyàwó ẹ là ṣe rí ẹ̀yin èèyàn mi Olú Alo fúnra rẹ̀ kó sọ ibi tí ìyàwó ẹ wà kò mọ ibi tí ìyàwó ẹ wà kò mọ ibi tí ìyàwó ẹ wà ó wá ń parọ́ fún àwọn ará CAC parọ́ fún àwọn òpònú tó ń tẹ̀lé aláìnírò rí ara Galatia gbogbo lè ìràdù tẹ kó tẹ ra oralé sí tẹ́tẹ́ àbí kí náà ń pè bẹ̀ ní oralé sí France oralé sí Italy àwọn ọmọ ẹ̀ ń jìyà òun wọ first class kiri first class òfò wọ́n ní kí ni ìyàwó ẹ̀ tẹ bá rí ìyàwó àwọn kan wíkẹ́ẹ̀dì wọn làwọn ọmọ Ọlọ́run o wọ́n ní in as much as you do it to the least of these people òun Ọlọ́run lẹ̀ ń ṣe fún ẹ̀yin kan wá sí ẹ̀ wá ń kọ àkọ́kọ́ mẹ́tò fò èmi ò lọ́rọ̀ tí fẹ́ sọ mo nígbà ẹ̀ bá ṣe ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́ pátápátá àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde tẹ́ ẹ defend irọ́ ọmọ yín máa kó àgbákò tí yẹmi sí kò lọ́dọ̀ Olú Alo simple gbogbo nǹkan tí ó yẹmi sí tí ojú ẹ̀ rí ní ọwọ́ Olú Alo gbogbo yín lọmọ yín máa rí mo sọ fún yín ní Olú Alo mo nílé ọmọ ọjọ́ ìní jẹ́ ọjọ́ very significant day láàrin ìwọ your family in France o mọ̀ ìyàwó Olú Alo ní ìdàdúrà gbogbo yín òkú o but ó ní ìdí àdúrà gbogbo yín ó ní ìdí àdúrà gbogbo yín Olú Alo ò rí o kò dẹ̀ lè rí kò mọ ibi tí ìyàwó ẹ̀ wà wèrè ó wá parọ́ á lọ kó fọ́tò ọdún kò mọ ibi tí àwọn ìyàwó ẹ̀ wà ẹ̀yin ará Lyon mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín those of you in Lyon the last crusade Olú Alo tó wá ṣe rí ìyàwó ẹ̀ ń bẹ̀ ni ṣe rí ìyàwó ẹ̀ ń bẹ̀ ni ṣe rí ìyàwó Olú Alo ń bẹ̀ ni kó bọ́ síta kó ní mò ń parọ́ nǹkan tí mo sọ òun ṣí ṣọ́ọ̀ṣì kiri bí ẹyẹ kí ló dé tó ò ṣí ti ìlú ibi tí fámìlì ẹ̀ wà gọ̀gọ̀gọ̀ kí ló dé tó ò ní branch
ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ tó fi ní branch ní France? Mo ń bọ́rọ̀ bọ̀ ló pọ̀. Mo béèrè lọ́wọ́ ẹ̀. Mo sì wá béèrè àwọn question lọ́wọ́ ẹ̀ ni o. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ tí o fi mọ bí tí ìyàwó àtàwọn ọmọ ẹ̀ wà? Ṣé bí wọ́n ló kó wọn kúrò Nàìjíríà? Ṣé bí wọ́n ló kó àwọn ọmọ ẹ̀ kó wọn kúrò Nàìjíríà wá sí France? So kí ló ṣẹlẹ̀ tó fi mọ bí tó wà mọ́? Ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀? Àwọn aráàlú yìí mọ mẹ́wàá. Olu Alo, ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀? Mo tún sọ fún yín. Olu Alo kò mọ bí tí ìyàwó ẹ̀ wà. Kò mọ bí tí ìyàwó ẹ̀ wà. Ó ń wọ first class òfò kiri. Ó ń gallivant òṣì. Ó ń tún àwọn orí Facebook. Ìṣòro ayé tí ẹ kò lè solve ẹ o. Èmi ń bẹ ìyàwó tiẹ̀ síkì tí wọ́n bá ní ṣe lo agbára yẹn Ọlọ́run tó ń sìn yẹn ò lè help àbí? Ẹ̀yin ló fò dédé tó ń tàn yín. Tó wá halẹ̀ mọ́ yín tó ní lágbára àwọn agbára òfò tó ní agbára tí ò ṣiṣẹ́ fún ìdílé wọn. So owó tẹ́ ẹ ní kò lè kọ́kọ́ hàn láàrin àwọn ọmọ ìyá ẹ àti ìyàwó ẹ àtẹbí ẹ. Kí láǹfààní owó ẹ? Ẹ̀yin èèyàn mi ẹ máa kẹtó wo àwọn kọ̀ọ̀kan wà ẹ máa sá irú àwọn Olu Alo yẹn. Mo kàn wò àwọn tó lọ ń fògó ṣàfàlà. Ẹ bá rò pé ẹ rí ìyàn. Oh God. Èmi béèrè lọ́wọ́ Olu Alo o. Bọ́ síta kó challenge mi tó bá mọ bí táwọn ìyàwó ẹ̀ wà kó wá sọ. Kí ló ń parọ́ fún àwọn congregation ẹ̀ fún? Kí ló ń tan the body of Christ CAC gọ́gọ́ fún? Ẹ jẹ́ pera yín ní òjíṣẹ́ èṣù ẹ ṣe òjíṣẹ́ Ọlọ́run, òjíṣẹ́ onírọ́. Ìyàwó Olu Alo òkú bọ̀ ibi tó wà. Ó wà ní ìṣòro ibi tó ń fi sí. Ibi tí àwọn alágbára ibi tó ń fi sí. Ibi tí àwọn tó láwọn ní agbára. Ọlọ́run má jẹ́ àṣìrìn. Ọlọ́run ẹjọ́ ẹ ní ṣìrìn o. Ọlọ́run Elédùmarè ò ní jẹ́ kó mọ̀ mí ṣìrìn. Èmi náà ò ní ṣìrìn. Ó bẹ́tà kéèyàn má jẹ ọkọ kó má ní ọkọ rárá dan kó lọ fẹ́ ru Olu Alo. Mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Mẹ́wàá ń ṣẹlẹ̀. Abájọ Olu Alo, where is your wife? Kò lè sọ̀rọ̀. Kò lè sọ̀rọ̀. Kò lè sọ̀rọ̀. Kò lè sọ̀rọ̀. Ẹ̀yin tí gbogbo ẹ kò ní ìwé ẹni kó máa gbé bọ̀ níbo. Ẹ wo from 2016 tó ti dé ìlú yìí. Ìjẹ́ Olu Alo nígbà tó gbé ìyàwó wá kó wá jà dúró. So ìjọ àdúró pẹ̀lú ẹ̀. Ẹ complicate issues ẹ̀. Ẹ dá ìrìn àjò ayé ẹ̀rọ ẹlẹ́hẹ̀ẹ́pù ẹ̀ fi bà ayé ẹ̀ jẹ́. A graduate. A whole graduate. Ṣé rí ìyàwó Olu Alo? Láàárín àwọn ọ̀rẹ́ ẹ mọ̀ pé àwọn èèyàn máa ń ní cosmate tán jọ jáde. Ẹ gbé ọmọ láti odidi Nàìjíríà ó ló fẹ́ kó wá ṣoríire. Ṣoríire ló ń ṣe nísìnyí Olu Alo. Ó dẹ̀ mọ gbogbo wàhálà tó ń là kọjá. Gbogbo wọn tó dẹ̀ ń là kọjá kò ṣẹ̀yìn ẹ. Èmi béèrè question kan o. Instead kó bọ́ta kó sọ fún gbogbo Nàìjíríà pé we are no more together o. Kò ń ṣe ìyàwó mi mọ́ o. Ó ní Ọlọ́run ló ní kó máa sọ̀rọ̀, kò dẹ̀ ní dá fún Ọlọ́run tó ń parọ́ mọ́ yẹn. Ọlọ́run tó sọ pé kò ní sọ̀rọ̀ yẹn. Kò ní sùrọ̀ agbá fún Ọlọ́run tó ní ó ní kó máa sọ̀rọ̀ because kò ń ṣe Ọlọ́run alààyè ló ń sìn. Fake ló ń sìn.
because tó bá jẹ́ Ọlọ́run tí àwa ń sìn ni wọ́n rí fàásí. Ọlọ́run ò kì í ṣe bí rere ní Olúwa ò ní kó fi ọmọbìnrin yìí sí ipò tó wà yìí. A wá sọ fún ẹ pé kó má sọ̀rọ̀, wà wá bẹ̀rẹ̀ sí ṣayé bó ṣe wù ẹ́. Mo ní níbo ni ìyàwó ẹ wà, ṣó mọbi tó wà ní? Olúwa mọbi tí ìyàwó ẹ wà sẹ́. Mi mọ̀ pé kò mọ̀ pé ọ̀rọ̀ yìí máa di wàhálà social media. O lè rí because pẹ̀lú ẹni tó fi sínú inú wàhálà tó wà lọ́wọ́. Àti gbogbo ẹ̀yin tẹ́ kàn parọ́. Yẹ́misí ò sí ní Canada kankan, kò sí lẹ́níwẹ̀ yìí, ìlú ibi tó wà ló wà. Gbogbo yín tẹ́lẹ̀ ń fẹ́ pastor, tẹ́lẹ̀ ń fẹ́ pastor, àánú yín ṣe mí. Ẹ má yà àwọn tẹ́ ń fẹ́ wò èèyàn mi, àwọn míì wà eriwo ìyàlẹ́ lọ fẹ́. Òun náà rèé. Mo ṣọ̀pọ̀ tó bá sọ fún Yẹ́misí nígbà tó kọ́kọ́ ń fò filifili tiri Olu Alo kò ní mọ̀ pé inú wàhálà ayérayé lòun lọ. Àwọn ọmọ ẹ bá rí àwọn ọmọ jí wọ́n gbé ìgbé ayé in a tata. Èmi ò mọ̀ bí Olu Alo ṣe ń sùn o. And either we like it or not, officially these are the children tó ní Olu Alo ní. And this is the family that Olu Alo tó claim tí ó wà official tó ní Olu Alo ní. Ẹ ṣe kúkú kọ́ àwọn people yìí sí Nàìjíríà. Kẹ̀ wá fi tí wọ́n fi ń jẹrú ìyà tó ń jẹrú. This oh my sọ fàgbáyé. Ó yìí máa sọ fún gbogbo èèyàn nǹkan tó ṣe. Ó máa sọ ibi tí nǹkan tó mú. Ilé tó rà tó fi lè gbé nú ẹ̀. Ilé tó rà sí France tí àwọn ọmọ ẹ̀ àti ìyàwó ẹ̀ ò fi lè gbé ńbẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ kí ló ń lé wọn nínú ilé tó rà. Ẹ̀yin abiyamọ tẹ́ bá ń gbọ́ mi tẹ́lẹ̀ sì máa ń gbọ́ mi. Ẹ di ẹlẹ́dàá yín mú. Ẹni àwọn ọmọ yóò mà ní ṣàgbákò. Àgbákò irú tí Yẹ́misí kò ní ọwọ́ Olu Alo, àwọn ọmọ yóò ní sin ṣé o. Àwọn eléyìí wọ́n lé o. Ẹ mọ̀ pé a wà láàbúrọ̀d. Ẹ mọ̀ pé àbúrọ̀d pọ̀ oríṣiríṣi ni ẹ̀yin tẹ́ ẹ wà láàbúrọ̀d. Ẹ mọ̀ pé a wà ní ìlú òyìnbó pọ̀ oríṣiríṣi ni. Ta ni ò já dúró rí? Asylum lèmi fi gbàwé náà. Ta ni ò já dúró rí? Ṣá dúró jẹ́ bàbàrà ni. Àdúró ni mo jẹ. Kò sí bàbàrà. Àdúró is not a big deal. But kí ni pastor? Kí lẹ̀yin pastor ń wá kiri? Kí lẹ lọ ń parọ́ fún ìjọba pé ìkọ̀kọ̀ ń rọ̀lù pẹ̀lú yín gbà tí kí ló wọ́n ṣe single parent fún Olu Alo? Ṣebí pastor ló pe rẹ̀? Ṣé ẹ̀mí mímọ́ ló sọ fún ẹ pé kó mọ́ ọmọ náà wá síbí kó wá fi jìyà? So ẹ̀mí mímọ́ ní kó wá já dúró ní France, kó gbede ó tún já dúró pẹ̀lú ẹ̀. Ó gbé síbí. Ṣé gbogbo ẹni tẹ́ ń gbéyàwó wá ẹ ti test mental state àwọn ẹni tẹ́ ń gbé wá ni? Ẹ rò pé ó easy. You see, when you come to abroad, sorry, tó bá lonely Nigeria tí o lonely, a máa rí flenjo ara àwọn àǹtí ẹ̀gbọ́n kan máa kọjá, ó máa yà lẹ́nu ọ̀nà, ó máa kanlẹ̀kùn ẹ. But come and live a lonely life here, all alone. Èèyàn mélòó ló ń survive as a single parent? Don't let anybody deceive you. Life abroad is not easy, especially a single parent. Single parenting abroad is not a joke. Don't let anybody deceive you. 3 boys with that state, it is not a child's play. Kẹ́tọ́ kó ọmọ wá, adúró, èmi tí mo dúró yìí, mo jà dúró. So adúró is not a big deal. Èmi tí mo bá yín sọ̀rọ̀ mo jà dúró. Adúró mo fi gbàwé.
bọ̀ aládùúrọ̀ ọlọ́dún mẹ́wàá tẹ́ bímọ sí ìlú yìí ejò lọ́wọ́ nú kí ni ejò ní ọwọ́ nú ejò ò lọ́wọ́ nú. Ten solid years in this type orí èèyàn yẹn máa dàrú, depression máa set in. It's not easy. Ẹ má jẹ́ kí anybody tàn yín o, ẹ mọ̀ pa strong jura wa lọ. Kò ń ṣe gbogbo obìnrin ló strong tó lè gbé, kò sí gbogbo ala ní mental state a lè gbé àwọn kankan. Don't let anybody deceive you. Unfortunately, ẹ máa gbóbìnrin wá sílùú òyìnbó, ó gba visa gbé òyìnbó wá, ó ní ó seek asylum as a single parent. It's not easy to be a single parent. I don't know, and I know some people who are listening to me now, they understand perfectly what I'm talking about. I'm talking from experience. Irú àwa báyìí, obìnrin bí ọkùnrin la wà. Kò dé sẹ́ni, nobody is a foreman. Nobody. Kò sẹ́ni tó strong. What is the meaning of adúró? Asylum seekers. Àwọn tó sọ pé ogun lé wọn níbi tá ti ń bọ̀ ó depend ní story oríṣiríṣi tó fẹ́ fún wọn tó gùn ò lé. Àwọn tó ní wọ́n níṣòro tó níṣòro. Olu Alo gbéyàwó lọ ní kó lọ jà dúró. Ṣé o wá better life ẹ̀ ni? Àwa tá wá ṣe. We are economic migrants. Àwa ṣe láti better life àbọ̀ kì í ṣe pa ṣe láti wá bá yé ara wa jẹ́. Kì í ṣe pé a ṣe. Kò ṣe gbogbo obìnrin ló strong, my brother. Àwọn kan ò tiẹ̀ lè change táyà mọ́tò. Àwọn kan tí abọ́ bá fọ́lé wọ́n máa pe ọkọ wọn. Tí wọ́n bá wa mọ́tò lọ, ẹ̀yin obìnrin ẹ já mi tó bá drive lọ kí kọ́kọ́ ṣe mọ́tò wọn gbà. They don't know where their mechanic is. So women don't know where mechanic wọn ò mọ bí tí spanner wà. They will call their husband pé dájú lágbájá mọ́tò mi máa takú sórí ibi. Is that bad? Àwọn ọkọ ò lè ṣe anything fún ara wọn, ọkọ wọn ló máa ń bá wọn ṣe. So gbogbo ẹ̀yin kí ló gbọ́mọ lọ́mọ wá ṣe ń bí? Imagine 3 boys, 3 solid boys. And tó jẹ́ pé mi mọ̀ how strong, mi mọ̀ bóyá wà strong will. Mo mọ̀ bó ṣe rí. Ó máa ní mental breakdown. Gbogbo kíní ìyá ó yà ń wèrè straight ni. Gbogbo ìyá ní wèrè straight. Why ó máa wà depressed? Maybe she's the type that don't talk to people, that keep to herself. So irú kí ni purpose tẹ́ fi kó wọn wá? Ẹni tí ò wà òkè Nàìjíríà ló ń sá wá síbí. And with no support. God bless my sister. Ẹ̀yin tẹ́ wá ń lo òyìnbó you. Miss Mary Ban, yes, Ami. Me our children know Ami. Gẹ́ yẹn ó ṣìrìn láàárọ̀ kùtùkùtù ayé ẹ̀. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni, ebi táwọn ẹbí ẹ̀ go ti fúnra. Èèyàn marry lọ́jọ́ kùtùkùtù ayé ẹ̀. Instead kó enjoy pẹ̀lú ọkọ ẹ̀ lọ mú sílé ọ̀rẹ́ kó lọ dúró sílé ọ̀rẹ́. On fúnra pé red flag gbáà ni. Ó wá gbé wá sílùú òyìnbó, ọkọ wa jù síbí.
pastor ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run, ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run. For the first sister as a pastor, are you supposed to come here to come and lie? I'm asking all of you, àti gbogbo ẹ̀yin òpòlú tẹ̀ntẹ̀lé, kí ni Bíbélì sọ fún wa? We are talking about a man of God here. I'm not talking about ṣẹlẹ̀ wa àwọn ajadúró and she man of God. Oh, the children are facing a lot. Mo ko ma face àwọn yẹn ma face ẹ tó bá yá. Wọ́n ma béèrè lọ́wọ́ ẹ̀. Ẹ rò pa asylum easy ni. Three boys. Ìbá kọ bí ẹ ti pé 15. Kọ bí ti pé 15. Ó yẹra ẹ wò. Ó yẹra ẹ wò. Kí ló kó wọn wá síbí fún? Èmi ń béèrè lọ́wọ́ àwọn èèyàn tẹ́ ń wò mí. Ǹjẹ́ ó yẹ kí man of God? Ó yẹ kí man of God kó kó ìyàwó kó kọ́mọ. Kí wọ́n fún ní visa kó ṣeré wá sílùú òyìnbó. Kó lọ sí asylum. Ṣẹ́rí ó dojú ẹ̀ náà o. Ó dojú ẹ̀. Ǹjẹ́ ó yẹ kí man of God, minister of God, tí wọ́n ní ká má máa parọ́ àbí kìí ṣe kan tí Jésù sọ nìyẹn? Kí ló ń bá kiri? Èmi ní ẹni tí ò kìí ṣe man of God rárá, and I will tell you my own personal experience. Èmi ló ṣẹlẹ̀ sí, èmi Maureen yìí gangan ló ṣẹlẹ̀ sí. Ọkọ mi ò kìí ṣe man of God, kò kìí ṣe pastor. No, so story really, but this situation will make me to say is a story of my life. I will give you a little clue about it tonight. Your home first before ministry as a real man of God. God bless you, sir. Sherry, àwọn kọ̀ọ̀kan wà. Integrity, kò sẹ́ni tó lè lọ ríra lọ́jà. This thing I want to tell you. This thing I want to tell everybody kí ẹ gbọ́. Nígbà tí èmi lọ jẹ adúró ní Island, èmi ni mo kọ́kọ́ lọ Island because I was working in Nigeria Airways. Mo ná kọ́bọ̀ lọ sí ìlú òyìnbó tèmi. I flew first class when I was going, and it was free of charge. Mo ná kọ́bọ̀. Staff ticket mo fi lọ, mo fi wá jẹ adúró, mo fi wá bímọ sí ìlú òyìnbó ni mo fi jẹ adúró. So I will say it now. Mo gbọ́ ngbà yẹn pé tó bá bímọ sí Island, wọ́n máa fún ẹ níwèé. And I know a lot of people know this story. As of that time, tó bá ti bí ọmọ ní Island báyìí, mi rò pé oṣù kan oṣù méjì wá ti gbàwé nígbà táwa wá bí ọmọ tiwa. So, and I was working with Nigeria Airways, and coming abroad was nothing. And I think somebody came to my church, he gave a testimony. Sister yẹn ó wà ní eventually ó wà Dundalk nígbà yẹn, ọkọ ẹ̀ ló kọ́kọ́ dé. And mo wá sọ fún brother yẹn protocol officer pé wọ́n ṣe lọ gba visa fún mi nìyẹn. Mi ò ṣe wàhálà gba visa. Bí tí mo jókòó sí náà sí mú visa wá bá mi. Bí tí mo jókòó sí náà sí mú ticket wá bá mi. And when I wanted to travel, I went to 3 countries. That was my first time. I went and I came back. And eventually mo rí pé mo lóyún. Mo wá wò pé opportunity lọ bímọ yìí sí ìlú òyìnbó. Ọkọ mi ní kí bí sí Nàìjíríà òun ò gbà. Àmọ́ ní láàyè. Mo ní màá bí sí ìlú òyìnbó. Mo dẹ̀ ti lọ́mọ ẹyọ kan tẹ́lẹ̀. Mo sọ fún gbà tí ó gbà. Mo ní mo fẹ́ lọ ra nǹkan ọmọ. Mo ṣáà lọ ra nǹkan. Mo lọ sí London, mo ní mo lọ ra nǹkan ọmọ. Mo dé London, mo wá lọ sọ́dọ̀ cousin ọkọ mi yẹn wá ní mo wá sọ fún pé kí ló ń ṣẹlẹ̀ láìláà ló ń ṣe mo lóyún ni. Ó ń ṣe mo lóyún ni. Mo ní yes, mo ní mo lóyún. Mo ní cousin ní kí n máa padà bọ̀ Nàìjíríà. Ó ń bo. Ó ní kí n máa padà kí n máa bọ̀ wọ́n á look after mi. Ó ní ṣọ́bí bàbá ẹ̀ sí lóyìnbó ní ẹ̀mọ́. Mo ló sọ pé lágbájá wọn bí sí lóyìnbó wà ó di kíní wọn òun ni kí n máa dá lóhùn pé kí n máa bọ̀. Mo ní báwo máa ṣe dé Island ọ̀hún. And actually they went for wọ́n lọ gba visa Island fún mi. Island refuse.
a rí visa island gbà. Bọ̀bọ́ yẹn wá padà wá sọ mi pé ṣé island lè pé London gangan ló lè island ò lè pé màá gbẹ̀yìn wọlé. Mo ní ó ní kò ní ìdí bẹ́ẹ̀ mi wá débẹ̀ mo wá pè wọ́n mo ní ọkùnrin tó kú bọ̀ ọba ni máa bọ̀ olóyún mo ní ó ní oyún ó dẹ̀ wá London má sọ anything máa bọ̀ tó bá ti dé train station pè mí ó wá ṣàlàyé bí mo ṣe máa rìn bí mo ṣe dèrò island nìyẹn. I had my baby 1 month after. Mo padà because mo sì ń ṣiṣẹ́. Everybody ló ń bẹ̀ mí don't go as of this time tí mo sọ fún yín èèyàn mi wọ́n ta ilé ta ọ̀nà ní Nàìjíríà fi wá sí island ní at that time. Don't go. Mo wò pé mo ní láti padà. Kò sí pálí tó mo máa fi padà. Mo lọ Nigerian house Mrs. Abiodun ló wà ńbẹ̀ ńgbà yẹn. Ó ní bí consular. Òun kọ́kọ́ ni kíní bí consular gogo. Mrs. Abiodun lórúkọ ẹ̀. Mo bẹ̀rẹ̀ mo bẹ̀ẹ̀bẹ̀ gba tíìsì fi gbọ́mọ mi lọ Nàìjíríà ni. And I left and I went back home. But the only thing I did not do, mo dá dúró nù. Mo padà lọlé. Àwọn máa pè mí, mo ní kẹ́ ẹ bá mo yọ owó tí mo fi service ìwé mi tí mo fi service ìwé mi ní Ireland millions. Wọ́n á pè mí sì máa sáré lọ gidigidi lọ́rọ̀ kan ṣá mo ṣàfáà ìlúwẹ̀ mo padà sí Ireland. Ọkọ mi wà ibi tí mo ń lọ nìyẹn o kì í ṣe gbogbo èèyàn ló lè parọ́ o. Mo wá bẹ́ẹ̀ because ó wá nígbà yẹn mo wá ẹ̀gbọ́n mi ò bí first born síbẹ̀ second born ni mo bí síbẹ̀. Ẹ jẹ́ káwọn eléyìí lọ jẹ́ àdúró àti wọ́ ó ní ogun kankan ò léhùn dé òun ò ní jẹ́ àdúró kò jẹ́ àdúró yẹn di ọ̀la mẹ́ta o. Mo bẹ́ẹ̀tì ó lóun ò jẹ́ àdúró mo kàn ní jọ́sọ̀rẹ́ kan fún mi mo ní ìwọ̀n bá jẹ́ àdúró ó ń jẹ́ kí ọmọ tèmi kí first born tèmi kó lọ jẹ́ àdúró. Mo wá mú ọmọ mi nígbàgbọ́ ọjọ́ náà ọjọ́ burú ó wà nílé èmi dẹ̀ mú ọmọ ẹ̀ lọ mú lọ já dúró ẹ̀ pé mi ní ìdọ̀mọ́ ẹ̀kọ́ ọmọ tèmi gbàwé ẹ̀yin ni bàbá yín tó tọ́ bá tèmi ò tó tọ́. To cut the long story short, he's not a pastor, he's not a minister. Kí ni ìdí tí ò fi já dúró? Ó lóun ò lè pa irọ́. Kò sí ẹni tí mi ò pè kó bá mi bá sọ̀rọ̀ kò pa irọ́ yẹn kò dẹ̀ jẹ́ àdúró yẹn o. Talk less of a pastor. Talk less of a pastor. Ó lóun ò jẹ́ àdúró. Ó padà sí Nàìjíríà ẹ̀ jẹ́jẹ́ kò jẹ́ àdúró ẹ̀. Bọ̀ ọmọ mi já dúró. Gbogbo wa padà. For kí ni mo fi sọ ọ̀rọ̀ yìí lénìí? Kí ló fà á tí a whole pastor là ń sọ yìí o kí ló ń parọ́ fún? Ṣùgbọ́n náà worship God with truth and in spirit ni. Èèyàn yóò kì í ṣe pastor ó lóun ò lè jẹ́ àdúró kò dẹ̀ jẹ́ ó dẹ̀ rọra padà sí Nàìjíríà ẹ̀ jẹ́jẹ́ àwa tá a dẹ̀ fẹ́ já dúró àwa tá à ń wáwèé a dẹ̀ lọ síbẹ̀ jẹ́jẹ́ àjàdúró wa. Kí ni Olu Alo mú ìyàwó ẹ̀ wá sí bíbá yìí wá ṣe? Ṣé bọ́dọ̀ ń mú wá láti better life ẹni ṣó better life wọn àti tọmọtọmọ báyìí? Ṣé tí Ìyábọ̀ bá wà ní Nàìjíríà ṣáyé ò ní better jù báyìí lọ? I know a lot of people. Mo ń sọ Olu Alo ò mọ bí tí Ìyábọ̀ wà. Mo challenge ẹ̀. Kò mọ bí tí Ìyábọ̀ wà. Àná kò dẹ̀ ṣe ni ò ti mọ bí tí Ìyábọ̀ wà. Kì í ṣọ̀rọ̀ ọdún kan, kì í ṣọdún méjì. Ó ń parọ́ fún àwọn ọmọ ọjọ́ ẹni. Ó ń parọ́ fún the body of Christ. Ó ń parọ́ fún CAC. Irọ́ la bí.
irọ́ ló fi ṣe. Mo sọ fún mi ò gbójú pamọ́, mi ò dẹ̀ sọ ní kọ̀rọ̀. Kò mọ bí tí ìyàwó ẹ̀ wà. Ìgbà kan gan mo sì mọ ọ̀rọ̀ lọ́bẹ̀. Mo ì máa sọ̀rọ̀ o. Bọ̀ mo kò fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń wá Ìyábọ̀ kẹ́ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń wá Ìyábọ̀ Olu Alo náà ń wá ló káàkiri ló ń dààmú ló ń wá Ìyábọ̀. Kò torí pé ẹ sọ pé ẹ ń wá ń sì lòun ló ṣẹ̀ṣẹ̀ ń wá ṣe ló àbájọ̀nù wọn tẹ́lẹ̀. Ó ń wá láti wá clear ara ẹ̀ because of his ministry. Kò wá Ìyábọ̀ látijọ́ yìí. Torí ó rí pé gbogbo àgbáyé ń bèrè where is your wife, where is your wife, where is your wife ni. Ìgbà tó bá yá wàá sọ nǹkan tó ṣẹlẹ̀ tó ra lé tí ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ tán lè gbénú ẹ̀. Mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Mo fẹ́ fẹ́ pastor, mo fẹ́ fẹ́ pastor, mo fẹ́ pastor náà rí. Nígbà míì ó bẹ́ẹ̀ kó lọ fẹ́ àwọn ọmọ orí idán. Ó bẹ́tà kó lọ fẹ́ ọmọ orí ìrìn. Ó lè kó lọ fún àwọn tó ń fa gbogbo. Ó bẹ́tà ju àwọn eléyìí lọ. Wọ́n máa pera wọn ní òjíṣẹ́ Ọlọ́run, àwọn òránṣẹ́ èṣù tó pera wọn ní òjíṣẹ́ Ọlọ́run. Àwọn pásítọ̀ tó ń parọ́ fún CAC gan pàápàá. Ó tàn gbogbo àwọn tó ń tẹ̀lé. Ẹ kò bẹ̀rẹ̀ sí parọ́ àwọn man of liars, àwọn men of the devils, wọ́n máa pè àwọn ní men of God. Kò wá yín dẹ́ ń bèèrè lọ́wọ́ pé níbo ni ìyàwó ẹ̀ wà, ṣé ó lẹ́nu láti sọ bí tí ìyàwó ẹ̀ wà, ṣé ó mọ bí tí ìyàwó ẹ̀ wà ni? Kò mọ bí tí ìyàwó ẹ̀ wà. Kò mọ̀. Wọ́n dẹ̀ rán omú nǹkan kúrò ní Nàìjíríà. What it is laced with, yes. Oh, David Oshilaja. Sherry, mo ní ọmọ wa ò ní ṣìrìn. She is fighting her life spiritually. Nǹkan tó ń ṣe ìyàwó ẹ̀ has something to do with spiritual. Oh, Maureen, nǹkan tó ń ṣe ìyàwó ó ní ṣe pẹ̀lú spiritual o. Ẹ̀dẹ̀ lẹ́yìn. Ẹ wo, mo mọ̀ pé ẹ̀yin kan ti yín àbá sọ́sọ́sọ́sọ́sọ́. We see children. Àwọn eléyìí ò ní heart. Nǹkan tẹ́mi béèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn, owó tó tẹ̀ ń sáré kó ń kójọ yìí. Ẹjọ́ kí torí kílẹ̀ ṣe ń ṣiṣẹ́ gbogbo ẹ̀yin èèyàn mi jọ̀wọ́ mi. Ṣebí torí ọmọ torí ìyàwó lèèyàn ṣe ń ṣiṣẹ́. Na spiritual battle na dey call am. Ṣé fẹ́ gbọ́? Ayé mọ̀kọ́ tó dùn mí jù ni pé àwọn eléyìí ló mọ̀ àwọn tó ń cancel yín nípa marriage lélẹ̀ wọn ò dẹ̀ ní marriage wọ́n dẹ̀ parọ́ fún yín wọ́n dẹ̀ ṣe make believe. I'm saying this, Olu Alo ní marriage. The same category lèmi àti ẹ wà. Fly lọ́bọ̀. Àwọn first class òfò tán náà ń gbé. Kí lẹ̀ torí ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ gbogbo yín lẹ̀ ń ṣiṣẹ́ yìí. Ẹ jọ̀ọ́. Kí lẹ̀ ń ṣe iṣẹ́ wo lẹ̀ kí lẹ̀ torí kí lẹ̀ ṣe ń ṣiṣẹ́? Kí ni torí lẹ̀ ṣe ń ṣiṣẹ́? Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ kí ló torí ẹ ṣe ń ṣiṣẹ́? Ebi torí ìyàwó yín, torí ọmọ yín àti torí ara yín ni. Ẹ jọ̀ọ́ kí tó ẹ dá mi lóhùn mò ń lọ. Kí torí ẹ ṣe ń ṣiṣẹ́? Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dẹ̀ dáhùn. Kí ni torí ẹ ṣe ń ṣiṣẹ́ náà? Ṣé ẹ̀rá àwọn ọmọ jí òyòkù ni a ní wọ́n ń gbádùn àwọn ọmọ tí ẹ ń jìyà? Mo ń béèrè lọ́wọ́ yín o. Kí torí ọmọ ni o. Ẹ jọ̀ọ́ torí kí lẹ ṣe ń ṣiṣẹ́? Wọ́n ní tí ẹrú bá kú kí ló dé máa ṣe? A fi ọmọ rẹ̀ pọ̀. Èmi Yorùbá àtẹ̀mí tán ti kọ́ mi torí ọmọ náà ti ń ṣiṣẹ́ o. Nítorí ilẹ̀ ṣe ń ṣiṣẹ́ mú béèrè lọ́wọ́ yín. Because of our children, God bless you. Because of our children.
àwọn ọmọ tí wọ́n ń suffer ní France àwọn dẹ̀ ń pín mọ́tò kiri ní Nàìjíríà àwọn live life olówó àwọn live life olówó àwọn ọmọ tí wọ́n dẹ̀ ń suffer àwọn eléyìí wọ́n live life billionaire wọ́n fò kiri gbogbo káàkiri gbogbo àgbáyé àwọn ọmọ tí wọ́n dẹ̀ ń jìyà ọmọ tí wọ́n wọ tata dress they are not well kept àwọn ọmọ Olu Alo ní ojú ayé ẹ̀ ń di ọmọ sóṣà ẹ̀ rí pé Olu Alo orí ẹ̀ ti gbálẹ̀ pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ tó ló ṣe àwọn ọmọ ẹ̀ di ọmọ ìjọba ní ojú ayé ẹ̀ mo béèrè lọ́wọ́ yín kí lẹ ṣe ń ṣiṣẹ́ so tó bá jẹ́ nítorí ọmọ la ṣe ń ṣiṣẹ́ kí ló kọ́ àwọn ọmọ èmi wá sí ìlú òyìnbó ńgbà tẹ́mi wá sí ìlú òyìnbó to come and better my life èmi wá sí ìlú òyìnbó òun mò ń sọ yìí to come and better my life torí pé mi ò fẹ́ kí àwọn ọmọ mi kàn rí òrìgọ́rìgọ́ tí èmi rí láyé that was why I took that decision that yes can she speak with her mother ọmọ yẹn gan ò fẹ́ bá ìyá ẹ̀ sọ̀rọ̀ yes wọ́n ní Olu Alo sí ìṣó Olu Alo ọmọ ibi tó wà sẹ́ẹ̀ kò dẹ́ ṣe ọdún kan kò sọ ọdún méjì ó parọ́ fáwọn èèyàn ni ìdajẹ́ ń tó wá sí ìlú òyìnbó torí o ṣe wá sí ìlú òyìnbó ó fẹ́ kọ́ ọmọ ẹ fẹ́ kí ọmọ ẹ kó ní another citizen ṣebí ó tẹ àwọn ẹ̀bá wà ní Nàìjíríà wọ́n á live a better life than irú ayé tó ń gbé níbí báyìí ó dẹ̀ ló kí torí o ṣe ń ṣiṣẹ́ èmi ń bèèrè lọ́wọ́ ẹ̀ they are alive ó wà alive ó sick ẹ wo ìyàwó ẹ wà alive kò sí kan tó ṣe ìyàwó ẹ máa àdúrà ló nídìí ó ní spiritual problem èmi ò mọ̀ fún ọ èmi ò mọ̀ fún láti 2016 till date ìwé wọn ò ní èló náà fi ń gba lọ́ọ̀yà Olu Alo you are a disgrace Ọlọ́run Elédùmarè ìwé kò ní ìwé wọn ò ní ìwé wọn ò ní pẹ̀lú ẹ̀rọ òní jẹ́ ó sinmi mo ṣáà sọ fún gbogbo yín ìwé lọ́ọ̀yà ẹ̀ ló mú àmúwá wà wá mọ̀ pé ká kíná bìlẹ̀ dà owó ojú mi dáadáa àwọn kan tí màá gbélẹ̀ màá lé ẹ̀rọ àbà ẹ̀ mo tún sọ mi ò jí sọ mi ní wá sórí bí ìwà tọrọ owó lọ́wọ́ anybody màá gba lọ́ọ̀yà tiẹ̀ ṣé ìwọ ìlò fẹ́ sùn èèyàn ṣé ìwọ tó ń gbé ìgbésí ayé irọ́ ìwọ tó gbéyàn láti Nàìjíríà wá tó wá fi jẹ adúró mi ìwọ ló fẹ́ sùn èèyàn táwọn yẹn bá ṣe homework wọn dáadáa màá fà ilé hàn ìwọ tó ń ra ilé by proxy ìwọ tó ń register ministry by proxy àwọn ọjọ́ mi ti jú rárá wọ́n béèrè lọ́wọ́ ẹ níbo ni ìyàwó ẹ wà kí ló dé tó bọ́ sí àkóso òótọ́ fáwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí parọ́ fáwọn followers ẹ
ó fi gbogbo ìgbésí ayé ẹ̀ parọ́ kí ló ìbẹ̀rẹ̀ nǹkan tó gbé wá tó wá ṣe mí báyìí irọ́ ni ó wá já dúró lórí irọ́ sógun lé ẹ ní Nàìjíríà ni ó fún ẹ ní visiting visa ó ní kí ìyàwó ẹ máa já dúró kó stay. máa gbọ́ ọpẹ́ yẹmí èmi sọ̀rọ̀ ó ní how do I know ó ní how do I know how do I know èmi ló ń bèèrè lọ́wọ́ pé how do I know wọ́n wá sọ fún ẹ̀mí source of bí mo ṣe mọ̀. When you want to investigate, you investigate. I know the joke when I tell you that I'm interested in any case. Tí bá wà interested, tí mi ò bá wà interested is another. When I'm interested, mama Jude. Mo ti kọjá lẹ́bi mo mọ̀ nǹkan tí mo sọ. How do I know? Olu Alo go bi tó bá wà ó mọ̀ pé mo mọ̀ nǹkan tí mo sọ. Bí mo ṣe sọ torí MFM rẹ̀ tẹ́ ní ẹnu mi rùn. So what's the big deal? But tó bá jẹ́ pé iṣẹ́ ọwọ́ ẹ̀ mọ́ ni kí ni big deal tí ò sọ bí tí ìyàwó ẹ̀ wà mi ò sí pẹ̀lú ẹ̀ mọ́. Joshua igi ńlá here he came online ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún àwọn ọ̀rá ṣọ́ọ̀ṣì ẹ̀ òun bímọ ó bá yàn sùn ìyàwó bá mọ́yọ́ àsùn mi ò rò pọ̀ tó wọ́ọ̀sì jù ó bímọ síta ó jọ ṣe jọ ṣeré tó wọ́ọ̀sì jù rẹ lọ. Joshua Ogila came to the ó sọ tiẹ̀ sí the whole world. Ayé dẹ̀ move on. So why are you lying? You live life of deception then pera yín lójíṣẹ́ Ọlọ́run. Òjíṣẹ́ irọ́ wo ni ẹ? Òjíṣẹ́ irọ́ wo ni gbogbo yín ṣe? Why is it difficult for him to come out to tell the whole world the true situation? Ẹ kò dá gba àwọn èèyàn sí ìrònú ẹgbẹ̀dì bẹ̀rẹ̀ tí àwọn àgbàlagbà kan kékeré. Ẹ mọ̀ iye àwọn màmá àgbàlagbà tó wá sí orí inbox tó wá bẹ̀ mí ni. Ẹ mọ̀ iye mẹ́sẹ̀jì tí mo gbà lórí inbox ni. Èmi ò tẹ̀wọ̀ pé bí kẹ̀sì ẹ̀ ṣe rí lélẹ̀ ni mo fi wò pé ṣó possible ṣá mo kò bẹ̀rẹ̀ sí ronú. Ni mo ṣe ní yes I'm going to investigate this. Nígbà tí mo bọ́ sí ìdí ẹ̀rọ nǹkan tí mo gbọ́ ó ní agbára mo ní mẹ́wàá máa ń ṣẹlẹ̀ Olu Alo yìí náà. If you can tó bá lè ṣe ayé ìyàwó ẹ̀ báyìí tá lẹ́yìn ò lè dí pẹ̀lú ẹni tó bá gbáyé ẹ̀ lẹ̀ fún wọn ni wọ́n á bá tiẹ̀ jẹ́ kọlẹ̀. For how long àwọn èèyàn máa láwọn bẹ̀rù ẹ̀ ibi God wọ́n ṣe bẹ̀rù MFM títí nìyẹn mo dẹ̀ bẹ̀rù ẹ̀ tí MFM yẹn worst àwọn èèyàn dẹ̀ ń gbọ̀n mo ní èmi Maureen ò ní kú ikú kọ̀kọ̀ o bí kò ṣe yíyẹ nothing will happen to me mo ní màá tú àṣírí ẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ọ̀run dẹ̀ fún mi tú ẹyọ kan tí ni mi ò ní ṣe mi ò ní wá síbí kí wọ́n máa parọ́ fún yín láyé bó bá ṣe rí báyìí ni màá sọ. But the case Olu Alo is very very heartbreaking. Ó wà disheartening. Tó bá jẹ́ abiyamọ wàá jókòó wàá dẹ̀ wá pé ìyàwó òjíṣẹ́ Ọlọ́run ìyàwó minister of God ìyàwó G.O tí gbogbo àwọn èèyàn ń plan láti di ìyàwó G.O. Kí ni gbogbo eré kí ni gbogbo ìwúlò owó tó ní is useless. Àwọn ọmọ ẹ ò gbádùn ẹ̀ náà. Àwọn tí ò tiẹ̀ lẹ́fọ̀ tó ní kankan. Àwọn ọmọ yẹn máa béèrè question lọ́wọ́ ẹ tásìkò bá tó ẹ lọ kọ sílẹ̀ mi ò jí sọ àwọn ọmọ Olu Alo máa béèrè question lọ́wọ́ ẹ̀. Ọmọ ó ti ní problem o mọ̀ àwọn ọmọ tó kó wá sí lóyìnbó. Àwọn ọmọ tó yẹ pé nísìn wọn ṣé mi nìkan ní ṣé àwọn ọmọ tí yín ò béèrè question lọ́wọ́ yín ẹjọ́ ẹ̀yin tẹ́ ẹ wà ń bí ẹjọ́ ṣé àwọn ọmọ tí yín ò béèrè question lọ́wọ́ yín
ẹ̀yin ará lóyìnbó tẹ́ ní teenagers ẹ jọ̀ọ́ ṣé wọn kì í béèrè question lọ́wọ́ yín mo bẹ̀ yín nǹkan tí ọmọ Nàìjíríà nǹkan tí ìwọ ò lè béèrè lọ́wọ́ òbí ẹ nípa you are growing up àwọn ọmọ yẹn á béèrè lọ́wọ́ ẹ pẹ̀lá tí ọ̀tẹ̀ ní mọ̀ pé wọ́n ń béèrè nǹkan kan lọ́wọ́ ẹ ẹ jọ̀ọ́ ṣé àwọn ọmọ tí yín ò ń béèrè question lọ́wọ́ yín. My sister, we are going to help her. She's getting help at the moment. Àwọn kan wà tí mo lè discuss báyìí. But mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé Olu Alo fún ara ẹ̀. Ó kàn ṣe gàràgàrà ni kò mọ ibi tí ìyàwó wà. Kò mọ ibi tí ìyàwó wà onírọ́ ni.